A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ológun àná Ibrahim Badamasi Babangida IBB ti gbà wípé olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO ni ó jáwé olúborí níbi ìdìbò ààrẹ ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993. Ètò ìdìbò tó dá awuyewuye sílẹ̀ yìí ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè rí gẹ́gẹ́ bí ètò ìdìbò tó lọ nírọ̀wọ́-ìrọsẹ̀ jùlọ láìsí màgòmágó, Nigeria's freest and fairest election. Kó tó di wípé ìjọba ológun dànù fún ọdúnmọ́dún ni ó fi ń dá àríyànjiyàn sílẹ̀, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àkọsọ rẹ̀ autobiography láti inú ìwé tí wọ́n ṣe ìkówójọ rẹ̀ lánàá Ọjọ́bọ̀ ní ìlú Àbújá tí àkọlé rẹ̀ ń jẹ́ A Journey in Service ni Babangida ti ní òun ní àrídájú wípé Abíọ́lá ni ó jáwé olúborí. Àfihàn yìí wáyé láti ọ̀dọ̀ igbákejì ààrẹ àná akàwégboyè Yẹmí Ọ̀ṣínbàjò tí ó ṣe àgbéyẹ̀wò ìwé. Ọ̀ṣínbàjò ní bákan náà ni Babangida dáhùn ìbéèrè lórí bóyá MKO ni ó jáwé olúborí níbi ìdìbò June 12 ni ó dáhùn wípé pẹ̀lú àkọọ́lẹ̀ àti gbogbo ẹ̀rí tí ó fi ojú hàn, kò sí àní-àní wípé Abíọ́lá kọ́ ni ó jáwé olúborí. Igbákejì ààrẹ àná tún rí nínú ìwé wípé Babangida bí òun bá ní àǹfààní láti ṣe ètò ìdìbò mìíràn, òun yóò gbìyànjú gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ètò ìdìbò ní àrà ọ̀tọ̀. Abíọ́lá láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ni ó díje tako Bashir Tofa láti ẹgbẹ́ òṣèlú National Republican Convention NRC. Bí wọ́n ṣe ń kéde èsì ìdìbò ní ìjọba ológun ìgbà náà pàṣẹ kí alága àjọ elétò ìdìbò olóògbé akàwégboyè Humphrey Nwosu dáwọ́ rẹ̀ dúró. Nínú ìwé rẹ̀ ni Babangida ti fi ìdùnnú rẹ̀ hàn wípé ààrẹ àná Muhammadu Buhari padà mọ rírì Abíọ́lá tí ó fi oyè posthumous Grand Commander of the Federal Republic GCFR, oyè tí ó ga jùlọ lórílẹ̀-èdè, dá a lọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Eré ìtàgé díẹ̀ bẹ́ sílẹ̀ lánàá lórí ọ̀rọ̀ ìjókòó níbi ìpàdé ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ bí sínétọ̀ tó ń ṣaṣojú Kogi Central Natasha Akpoti-Uduaghan ṣe ní gbólóhùn asọ̀ pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio. Ó dé ìpele tí Akpabio fẹ́ lè pàṣẹ kí wọ́n sin Akpoti-Uduaghan jáde kúrò nínú ilé ìgbìmọ̀. Láàárín rògbòdìyàn yìí ni Akpoti-Uduaghan pariwo bí ó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn wípé wọn kò fún òun pẹ̀lú àwọn tí òun ṣaṣojú láǹfààní ẹ̀tọ́ ní ilé ìgbìmọ̀. Fàákájà yìí gbọ̀nà àrà lẹ́yìn tí Chief Whip Senator Mohammed Monguno dé pẹ̀lú àwọn òfin láti pe àkíyèsí Akpabio sí ìtàpá sí òfin láti ọ̀dọ̀ Akpoti-Uduaghan tí ó kọ̀ láti jókòó sí ibùjókòó tuntun tí wọ́n pín fún un. Ìjókòó tuntun yìí wáyé látàrí bí Senator Ned Nwoko láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) tí ó mú ààyè rẹ̀ ṣòfò. Gbogbo ìgbà ni wọ́n máa ń pààrọ̀ àga gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ sí àti bí ààrẹ ilé ìgbìmọ̀ bá ṣe darí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bí Natasha ṣe kọ̀ àti gba ìjókòó tuntun, Chief Whip ní ó yẹ kí Natasha mọ̀ wípé ààrẹ ilé ìgbìmọ̀ lè má mọ rírì ọ̀rọ̀ tó ń sọ bí kò bá jókòó sí ibi tí wọ́n pín fún un gẹ́gẹ́ bí ìlànà ilé ìgbìmọ̀, ṣùgbọ́n Natasha kọ̀ láti pààrọ̀ ìjókòó bí ó ti ń sọ wípé wọ́n kọ̀ àti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti àwọn tóun ṣaṣojú, ìgbésẹ̀ tí ó mú Akpabio pàṣẹ kí wọ́n sìn ín jáde kúrò ní ilé ìgbìmọ̀. Bẹ́ẹ̀ ni Natasha tún pariwo wípé òun kò kọ̀ bí ẹ bá pa òun lẹ́nu mọ́, òun ò bẹ̀rù yín, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Àwọn akẹgbẹ́ rẹ̀ méjèèjì láti ìpínlẹ̀ Kogi náà dá sí bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìwà tí Natasha hù tí wọ́n tún bá bẹ̀bẹ̀.
Bẹ́ẹ̀ ni alága Kogi Senate Caucus Sẹ́nitọ́ Issa Jibril náà tọrọ àforíjì lọ́wọ́ Akpabio. Ẹlòmíràn láti Kogi Sẹ́nitọ́ Karimi Sunday náà gba Natasha ní ìmọ̀ràn kí ó tọrọ àforíjì lọ́wọ́ ilé. Nígbà tí ó máa fèsì ní Akpabio rọ àwọn sínétọ̀ kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ náà le ju bí ó ti yẹ lọ. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù keje ọdún 2024 ni Akpabio kọ́kọ́ ní ìtàhùn sí Natasha. Bí ìyẹn ṣe ń dá sí ọ̀rọ̀ bí ìpàdé ṣe ń lọ lọ́wọ́ ni Akpabio bá fìbínú dá a lóhùn wípé ìwọ Natasha ò lè sọ ohunkóhun láìjẹ́ wípé wọ́n pè ẹ́ sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀, ibí kìí ṣe ilé ijó. Ọ̀rọ̀ Akpabio yìí dá awuyewuye sílẹ̀ kíá ni ó bọ́ sí orí ẹ̀rọ ayélujára tí àwọn kan rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtàbùkù. Lẹ́yìn-ò-rẹyìn ni Akpabio tọrọ àforíjì lọ́wọ́ Natasha. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Aṣojú orílẹ̀-èdè United States ní Nàìjíríà Richard Mills ti sọ wípé kò sí ẹ̀rí àrídájú wípé àjọ United States Agency for International Development (USAID) ló ń ṣe àtìlẹ́yìn owó fún ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram tàbí ẹgbẹ́ adàlúrú kankan. Mills ṣàlàyé lẹ́yìn ìpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn gómìnà ní Nàìjíríà tí ó wáyé lálẹ́ àná ní ìlú Àbújá wípé kò sí orílẹ̀-èdè tí ó kọrọ ojú sí Boko Haram tó orílẹ̀-èdè US. Ó sọ àsọdájú wípé bí wọ́n bá rí ẹ̀rí kankan, ìjọba US yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà láti ṣe ìwádìí. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 13 oṣù kejì ni Congressman Scott Perry fi ẹ̀sùn kan USAID wípé wọ́n ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn ẹgbẹ́ adàlúrú, lára wọn ni Boko Haram. Boko Haram jẹ́ ẹgbẹ́ adàlúrú tí wọ́n dá sílẹ̀ ní ọdún 2002 láti ọwọ́ Mohammed Yusuf. Ọ̀kan lára àfojúsùn ẹgbẹ́ yìí ni láti ṣe ìgbélárugẹ Sunni Islam kí wọ́n sì mú Shia Islam kúrò ní Nàìjíríà. Láti ọdúnmọ́dún ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ Nàìjíríà ti pàdánù ẹ̀mí wọn. Bákan náà ni ohun ìní tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà náà ti ṣòfò tí ọ̀pọ̀ ẹbí di aláìnílélórí. Perry, ọmọ ẹgbẹ́ òṣèlú Republican láti Pennsylvania, ni ó sọ gbólóhùn yìí níbi ìgbẹ́jọ́ àkọ́kọ́ ìgbìmọ̀ tó ń ṣe àgbékalẹ̀ ìṣèjọba. Níbẹ̀ ni Perry ti ṣe ẹ̀sùn wípé gbogbo owó orí ará ìlú ló ń lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ adàlúrú bíi ISIS, Al-Qaeda, Boko Haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ló mú ilé ìgbìmọ̀ ké sí National Security Adviser Nuhu Ribadu pẹ̀lú àwọn adarí ẹ̀ṣọ́ aláàbò agbèfọ́ba láti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n ṣe wípé USAID lọ́wọ́ nínú àtìlẹ́yìn ẹgbẹ́ adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọba ìlú Benin, Ọmọnọba Nedo Ukwu Apolopolo Ewuare kejì ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Sínátọ̀ Monday Okpebholo fún ayẹyẹ 100 ọjọ́ tí ó ti lò ní ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Edo. Ọba yìí gbóríyìn fún gómìnà lórí bí ó ṣe wọ́gi lé Traditional Council ní Gúúsù Edo tí ìṣèjọba àná dá sílẹ̀. Ewuare kejì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀wọ̀ tí Okpebholo ní fún orí adé, ará Benin àti ìpínlẹ̀ Edo lápapọ̀ kìí ṣe kèremí. Títí láyé ni wọ́n máa ṣèrántí rẹ̀. Ọba túbọ̀ gbóríyìn fún gómìnà lórí ìgbésẹ̀ ìṣèjọba rẹ̀ láti pèsè ohun amáyédẹrùn káàkiri ìpínlẹ̀. Ó ní òun ní ìgbàgbọ́ nínú ọlọ́lá jùlọ láti ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ kí ó sì ṣe ìgbélárugẹ ìgbé ayé ará ìpínlẹ̀ Edo. Kí Ọlọ́run ràn án lọ́wọ́ láti ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.